lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tá a wà yìí tí í ṣe ọjọ́ keje nínú oṣù keje ọdún 2025 ìyẹn the 2nd of February 2025 ó mà ní ọ̀kan lára àwọn tó ní òun wà lára àwọn agbanipa tí wọ́n rán sí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ààbò nílùú àná lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ni ó mà jẹ́wọ́ bí wọ́n ṣe fẹ́ pa Arẹ́gbẹ́ṣọlá. Ẹni tí ó jẹ́wọ́ pé òun wà lára àwọn apààyàn náà òun ni Síkírù Ọlábóyè tó sì jẹ́ pé níṣe ló ń dọ̀bálẹ̀ gbalaja tó ń bẹ Arẹ́gbẹ́ṣọlá pé kó ṣàdáríjì òun kó ṣàánú òun tí Arẹ́gbẹ́ṣọlá náà tó sì ti ní òun dáríjìn nítorí pé tọlọ́run ọba nìkan ni ìdáríjìn àti wípé kí ọ̀rọ̀ náà kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn èèyàn. Fún àwọn tí ò bá mọ̀, nínú ọdún 2006 ní ìṣẹ̀lẹ̀ ńlá kan ló mà ṣẹlẹ̀ ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ayẹyẹ kan tí wọ́n ń pè ní Òròkìdè táwọn ọmọ ìlú Òṣogbo tó máa ń ṣe tó sì máa ń láyọrin gidigidi òun ni wọ́n ń ṣe lọ́jọ́ náà. Ní gbogbo ìgbà tá a sì ń wí yìí, Arẹ́gbẹ́ṣọlá ó ń lé láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, ṣùgbọ́n gómìnà Ọlágúnsóyè Òyìnlọ́lá ló wà lórí àlééfà nígbà náà tó ń ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣá ò ní ìgbà tí òkìkí Arẹ́gbẹ́ṣọlá tó sì ń kàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì ti ń wòye kó fẹ́ wá di gómìnà, èyí máa ló jẹ́ kí wọ́n dọdẹ lẹ́yìn ọjọ́ tó wá síbi ayé Òròkìdè ní ìlú Òṣogbo. Níṣe sì ni àwọn agbanipa ni wọ́n lọ kọlu Arẹ́gbẹ́ṣọlá tábìdà bẹ̀rẹ̀ sí ní da ìbọn bolẹ̀ tó sì fẹ́ gbẹ̀mí ẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé lọ́nà àrà lọ́nà ìyanu orí kó Arẹ́gbẹ́ṣọlá yọ. Wọ́n gbé sá kúrò láàrin òbítíbitì èrò níbi tán fẹ́ pa á sí níbi ayé Òròkìdè. Tọ́rọ̀ di bó lọ kí o yàgò lọ́nà tó sì jẹ́ pé díẹ̀ báyìí ló kù kí wọ́n mú Arẹ́gbẹ́ṣọlá balẹ̀ níbi ayé ọjọ́ náà. Ọ̀pọ̀ àwọn èèyàn ló ti ń wò pé àwọn wo ló wá lè fẹ́ pa Arẹ́gbẹ́ṣọlá tí àwọn èèyàn ò sì mọ bí ọ̀rọ̀ ń ṣe ṣẹlẹ̀. Ṣùgbọ́n lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà yìí ó ní ọ̀rọ̀ lójú nígbà tí ọ̀kan lára àwọn tó ní òun wà lára àwọn agbanipa tí wọ́n lò fún Arẹ́gbẹ́ṣọlá láti pa lọ́jọ́ náà torí fi kó yọ ìyẹn Síkírù Ọlábóyè tó lọ tọrọ àforíjì lọ́wọ́ Arẹ́gbẹ́ṣọlá níta gbangba. Ẹ rántí pé lórí ètò gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ lu Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni Akínkúnmi Àlàbí ìní Síkírù Ọlábóyè ti kọ́kọ́ jẹ́wọ́ pé òun wà lára àwọn apààyàn tí wọ́n rán sí Arẹ́gbẹ́ṣọlá níbi ayẹyẹ Òròkìdè tó sì jẹ́ pé lẹ́yìn tó jẹ́wọ́ yìí làwọn tó súnmọ́ Arẹ́gbẹ́ṣọlá náà ṣètò bó ṣe lọ dé ọ̀dọ̀ Arẹ́gbẹ́ṣọlá fún rẹ̀ tó sì lọ bẹ̀bẹ̀ fún àforíjìn. Ṣá o, Arẹ́gbẹ́ṣọlá nú ọ̀rọ̀ ẹ̀ ò ní òun ti dáríjìn Síkírù Ọlábóyè. Wọ́n nítorí pé òun náà ń ṣe Ọlọ́run dáríjì òun àti pé gbogbo ìdáríjì ẹ̀ṣẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà, tó sì ní kí Síkírù Ọlábóyè kó máa lọ kó má ṣe dẹ́ṣẹ̀ mọ́ àti pé kí àwọn èèyàn ká fọ ọ̀rọ̀ náà kẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n ṣá oníṣe làwọn ọmọlẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá ni wọ́n ń béèrè. Wọ́n sọ pé kò yẹ kọ́rọ̀ náà tó síbẹ̀, kò yẹ kán lè jẹ́ kí Síkírù Ọlábóyè kó sọ àwọn agbanipa tó ràn láti gbẹ̀mí Arẹ́gbẹ́ṣọlá lọ́dún 2006.